Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin èèyàn wa mú kí wa nílé lóko. Láláàní fàkókò wa ṣòfò gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wá ní ṣókíṣókí báyìí ni à ń ṣe ètò wa láláàní fi àkókò wa ṣòfò. Ẹ wo fọ́nrán tá a gbé wá yìí o, gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ dákẹ́ ẹ ń wòran. A ti ẹ̀ gbọ́ pé wọ́n ní wọ́n ti sẹ́ndì àwọn àmọ̀tẹ́kùn àwọn local security kan wọnú igbó kan lọ máa fi wọn lápè nínú igbó. Tó bá rí bẹ́ẹ̀ ògo ni fún orúkọ Olúwa, hallelujah. Ẹ wo ohun tó ṣẹlẹ̀ wọ àwọn Fúlàní irú àwọn Fúlàní yìí, ẹ mọye irú wọn tí wọ́n ti escape tí wọ́n ti jẹ lọ, ẹ mọye irú wọn tí wọ́n ti jẹ lọ tó jẹ́ pé wọn ò rí wọn mú. Ọpẹ́lọpẹ́ àwọn àmọ̀tẹ́kùn kan tí wọ́n sín ojú, àwọn tí wọ́n sín ojú, àwọn lóríru eléèmú ní Ìwó Road nìbàdàn. Àwọn Fúlàní yìí ẹ wò wọ́n, ẹ ò rí fọ́nrán yẹn sìn, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti rí. Ẹ wo àwọn nǹkan tí wọ́n bá mọ́ wọn lọ́wọ́. Ẹ mọ̀ bí tírélà ṣe ń kó wọn wọ ilẹ̀ Yorùbá, wọ́n wá split ara wọn, wọ́n wá pín káàkiri, olúkálùkù á kọrí síbi tó bá wù. Wọn ò ní square root, wọn ò níbi tí wọ́n ń lọ. Anywhere tí wọ́n bá ti kí orí bọ̀ wọ́n á kàn máa lọ ni, nítorí pé òfin ilẹ̀ Nàìjíríà fàyè gbà wọ́n. Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, ibo la kọjú wa sí tí gbogbo orúkọ bẹ́ẹ̀ lè ṣe wá. Ibo la kọjú wa sí tí orúkọ bẹ́ẹ̀ lè ṣe wá. Ẹ jẹ́ ká wo fọ́nrán yìí ká tó tẹ̀síwájú ẹ̀yin èèyàn mi. Ẹ wo nǹkan tó ká mọ́ wọn lọ́wọ́. Ẹ wo àwọn ọ̀bẹ oró. Àwọn ọ̀bẹ oró ni wọ́n ká mọ́ àwọn ará bíi lọ́wọ́ o. Kì í máa ń ṣe tèrè o. À ń bára wa jà. Àwọn àmọ̀tẹ́kùn lágẹ̀lú ló bá mú àwọn títí má ṣèkà àwọn náà bá mú àwọn ọ̀daràn yìí, àwọn iṣẹ́ tí lójú wọn, iṣẹ́ tí lójú wọn, iṣẹ́ tí rí ojú wọn, iṣẹ́ tí rí ojú wọn, àwọn ni o, àwọn ni o, iṣẹ́ tí lójú wọn báyìí. Àwọn àmọ̀tẹ́kùn lágẹ̀lú ẹkú iṣẹ́ o. Ọ́fíìsà tó ń pè ní Aríkúyẹrí láàrin wọn ló mú wọn láàárọ̀ yìí ní Ìwó Road. Ṣé ti rí wọn? Ṣé ti rí wọn? Ṣé ti rí? Lágbára Ọlọ́run ọba tó pa fárọ̀ wọ́n pa gbogbo yín ni o. Ẹ̀rùn tọ́lọ́ ti rí wọn ṣọ́ ẹ̀yìn àmọ̀tẹ́kùn. Balógun bíi iná Aríkúyẹrí ọ̀gá àwọn ọ́fíìsì ní Ìwó Road òun ló mú àwọn ilé láàárọ̀ yìí. Ṣé ti rí ìgbọ́ ẹ̀yìn àmọ̀tẹ́kùn ẹ̀yìn ká fún ara wọn. Ṣé ti rí báyìí? Ṣé ti rí? Ṣé ti rí wọn báyìí? Ẹjọ́ nítorí Ọlọ́run ẹ jẹ́ ká fúnra wọn. Ṣé ti rí wọn? Wọ́n ti wà láàrin wa àwọn ọ̀daràn owó abójú orí ṣé ti rí ojú wọn báyìí? Ṣé ti rí wọn báyìí? Ẹjọ́ ẹ bá òkè lálákàn fi sọ́rí o, ẹ múra o. Àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá dákẹ́ wọ́n ń wòran, wọ́n káwọ́ sùn wọ́n ń wòran. Nǹkan á bàjẹ́ ẹgbẹ́gbèsè ní kámọ́nkóbó. Ó ti dé ọrùn àwọn ènìyàn. Ẹ wo àwọn tó ń jáde síta tó wá ń sọ̀rọ̀ nísìnyí. Ìjọ́ wo lẹ ti rí wọn rí pẹ̀lú irú ìgbésẹ̀ tẹ́rí tó ń gbé yìí? Ìjọ́ wo lẹ rí kọ̀ọ̀kan nínú wọn kí wọ́n gbérù ìgbésẹ̀ tó ń gbé rí? Ìjọ́ wo lẹ rí kí wọ́n bú wọn dọ̀lá mẹ́ta wọn ò ní fọhùn? Eṣinṣi ń jẹ légbò, elégbò ti ń pe ṣíṣí. Àwọ̀ ẹni tó ẹ̀yin ọmọ àlè tẹ́ ń kọ́mẹ̀tì sọnù. Ẹ rí pé èèyàn ń ṣe ìwà ó ń hùwà tí ò dáa tó yẹ kẹ́ ẹ pè sákìyèsí. Ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́, ẹ má jẹ́ kó da eléyìí. A nílò wọn o, ẹ jẹ́ ká máa là o. Bàbá ń tọ̀, wọ́n dábàá tá a máa ń tọ̀ kó má dẹ̀rùn nídìí. A ní àwọn èèyàn kan tó jẹ́ pé àwọn ọlọ́pọlọ pípé tó bá ti rí pé wàhálà ń ṣẹlẹ̀ nìkan wọ́n máa send comment láti fi pẹ̀tù. Ṣùgbọ́n a ní àwọn alétílápá tó jẹ́ pé kò sí bẹ́ẹ̀ ṣe rọ̀ wọ́n tó wọn nígbà. Àwọn tó jẹ́ pé wọ́n fi agídí wọ́n fi ṣe wọ́n ni wọ́n fi fomi wọ́n kọ́ sóògùn fún wọn ni kò sí bẹ́ẹ̀ ṣe bá wọn sọ̀rọ̀ wọn nígbà. Wọ́n dẹ̀ lọ pé àbọ̀rọ̀ náà sọ fọ́mọlúwàbí.
gbogbo ohun tó ń lọ lórí social media gbogbo ẹ̀yin àgbààgbà Yorùbá Nation ẹ lè rí àbí ṣé ó dìgbà tó bá bàjẹ́ ó dìgbà tó bá bàjẹ́ láti ìgbà tí wọ́n ti ń bú àwọn èèyàn lórí social media tó ń porúkọ àwọn èèyàn ìjẹ́rí wọn kan fohùn wọ́n ti wá ń fohùn sí o èmi ń dúró de ìgbésẹ̀ tẹ́ ẹ gbé àwọn tẹ́ ó ní mo èmi tẹ́ ẹ ń dúró de ṣùgbọ́n ìdí tí mo fi ṣe fọ́nrán ni wípé àlàáfíà lèmi wà fún o àlàáfíà lèmi wà fún ṣé ẹ̀yin náà ẹ rí pé wọ́n ti gbé orúkọ àwa náà síta tí ò ṣẹlẹ̀ rí lórí social media yìí ṣùgbọ́n tí àwa bá fẹ́ fèsì á ṣe ẹni tí ò yẹ ká ṣe mo bẹjú wẹ̀yìn mo dẹ̀ jírí mo bojú wẹ̀yìn mo jírí mi torí tí a bá ní ká fèsì àtàbálẹ̀ àtàbóko ọpọlọ òun la fi ń ṣe nǹkan tiwa ọlọ́pọlọ pípé ni àwa ṣùgbọ́n nǹkan tí màá sọ ni pé ìyá tí sísítà yìí ló pè kó sọ pé òun pè mí wọ́n ní ìyá kan lòun pè mí pé kò dẹ̀ jẹ́ kí n sọ̀rọ̀ tí ìyá yẹn ṣó tiẹ̀ kò ní ìdí gan if not so máa fi èpè ńlá bọlẹ̀ ìyá tó lòun pè mí mi ò jẹ́ kó ń sọ̀rọ̀ wá lọ pè é wá lọ ń sọ̀rọ̀ míì fún nǹkan tí mi ò ṣe wá lọ sọ fún mi ò nídìí láti wádìí mọ́ jẹ́rí pé mo dákẹ́ láti ọjọ́ mi ò fẹ́ sọ̀rọ̀ lọ́bẹ̀ àtọ́ but ẹ wo mo mọ the reason why tí mi ò fi fèsì mo mọ the reason why tí mi ò fi fèsì mi ò fẹ́ ṣe ẹni tó yẹ kí ṣe àwọn èèyàn gidi mi ò fẹ́ ṣẹ̀ wọ́n if not so ẹgbẹ́ iṣu kọ́ niyàn ọ̀nfà ó jìnà síra wọn no ó jìnà síra wọn ó jìnà síra tá bá bí ọmọ wa jẹ́ ká máa gbé wọn raná ẹ gbé wọn raná kẹ́ jó wọn lẹ́nu ìwà tí olúkálùkù ń wù kù sí èéfín ìwà kù sí tẹ́ bá débi tí máa wú síta ni ẹ jẹ́ ká fi ọmọlúwàbí ṣe bí mo ṣe wà ẹ̀yin kọ́ lè wá pè mí kó sọ̀rọ̀ ẹnìkan fún mi màá kọ́kọ́ ṣèwádìí mi náà kí n tó retaliate that is it especially tí nǹkan bá ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ bí èèyàn méjì ń jà ẹnìkan wá pè mí wálé ẹnìkan ṣe bí lè mi ò ní fi taratara gbà tó rà ní àwọn èèyàn burúkú kan tó yẹ kí wọ́n máa ń koná sí nǹkan tó bá ń rú tó bá ń lọlẹ̀ wọ́n máa ń koná sí ni kì í ṣe torí eléyìí ni mo torí jáde wá àyàbálẹ̀ eléyìí o mi ò kàn ní ṣaláì máa fẹnu kàn díẹ̀díẹ̀ náà ni mi ò ní ṣaláì máa fẹnu kàn ẹ jẹ́ ká hùwà ọmọlúwàbí níbikíbi tá a bá wà ẹ jẹ́ ká mọ̀ pé ọjọ́ orí jìnnà síra wa kò sí tí òjò bá pẹ́ ilé pọ̀ mádìyẹ ẹ jẹ́ ká fúnra wa lọ́wọ́ díẹ̀díẹ̀ òun ló ń tẹ́ rí wọ̀nyí o ẹ̀rẹ́ àwọn èèyàn bọ́ ṣe ń jáde síta tó ń fọhùn lóríṣiríṣi lọ́tún lósì ó ti dé wọn lọ́rùn ló fà á o mi ò dá wọn lẹ́bi o wàláì mi ò dá wọn lẹ́bi ó ti dé wọn ní gòǹgò ọrùn torí ìwọ̀nba ọwọ́ díẹ̀díẹ̀ ni ara ń fẹ́ ọwọ́ díẹ̀díẹ̀ òun ni ara ń fẹ́ ká bọ́ síta torí pé à ń wá owó àwọn èèyàn wa irú bẹ̀rẹ̀ lẹ́ẹ̀tì máa rí wọn wọ́n fẹ́ lọ gbọ́ bọ́ ṣe ń búra wọn eléyìí ò make sense à ń ṣọmọlúwàbí ẹ jẹ́ ká yé máa pera wa lọ́mọlúwàbí kò sí ìwà ọmọlúwàbí kọ̀ọ̀kan nírú àwọn ènìyàn bẹ́lẹ̀ àwọn ènìyàn bírú eléyìí tí wọ́n bọ́ sórí ayélujára kò sí ẹni tí wọ́n lè bú olóyè Ìgbòho tí à ń sọ yìí wọ́n ti bú olóyè Ìgbòho ṣe bí gbogbo wa lórí ẹjọ́ ọmọlúwàbí wo ló wà nírú èèyàn tó ń ṣerú eléyìí irú ọmọlúwàbí wo ló wà lára wọn but nǹkan tí ò jẹ́ kó dùn mí fún olóyè náà ni wípé ọ̀dọ̀ wọn náà lolóyè ń sá lọ ọ̀dọ̀ wọn ni olóyè ń sá lọ ọ̀dọ̀ àwọn lolóyè ń súnmọ́ jù àwọn tí wọ́n lè po lójú kò sẹ́ni tí wọ́n lè bú tí wọ́n ń dá wàhálà ńlẹ̀ lórí Yorùbá Nation gbogbo ẹ̀ dákẹ́ ẹ̀ ń wò ẹ̀ rá àwọn èèyàn wọ́n ti ń bọ́ sí tàǹsì wọ́n ti ń sọ̀rọ̀ mo fẹ́ wò gbèsè tẹ́ fẹ́ gbé lórí ẹ̀ bóyá ẹ fẹ́ dá wọn lẹ́bi ni ẹni tí apá yín ò ká tẹ ẹ mú tì tẹ ẹ lè bá sọ̀rọ̀ à ń bá ní rìn tá a bá lè bá ní sọ̀rọ̀ irú ẹni náà èèyàn ń bá rìn ẹni tá a ń bá rìn tá a lè bá sọ̀rọ̀ ẹni tá a ń bá rìn tá a lè pè sáàkíyèsí pé ó ti tó kó dẹ̀ wojú yín kó tó irú ọmọ ẹ̀wọ̀n ṣọmọlúwàbí ó pèèyàn ní ẹni títí ẹ ó dẹ̀ ń já mi kọ́ dẹ̀ sọ pé ó tó dẹ̀ kọ̀ kò gbà eléyìí kì í ṣọmọlúwàbí ẹ̀yẹ́ máa pèrè ayé lọ́mọlúwàbí ẹ̀yẹ́ máa para ayé lọ́mọlúwàbí àkókò ti tó ń sì tẹ́ everybody fẹ́ máa sọ̀rọ̀ àkókò ti tó tí everybody fẹ́ máa sọ̀rọ̀ tí Yorùbá Nation tó bá fẹ́ dàrú ẹ jẹ́ kó dàrú kọ́ mú orí kọ̀nà títí ẹ̀ torí àwọn tó ń ṣàdarí wa wọ́n ń ṣe dáadáa wọ́n ṣe dáadáa gbogbo ẹ̀yin tẹ́ ń ṣàdarí ẹ̀ ṣe dáadáa wọ́n ṣe dáa mo wo fọ́nrán wọ́n ní ọmọbọ̀rí owó agbé bàbá Akíntóyè jòkó ẹjọ́ níbo bàbá Akíntóyè lè ṣerú ilé ṣé ọmọbọ̀rí owó lè ṣe bẹ́ẹ̀ kò ní jẹ́ kí bàbá Akíntóyè sọ̀rọ̀ àṣegbá àṣàwò kò possible
Ọmọboro owó lè ṣe bẹ́ẹ̀ kò possible. tó òkè gbogbo bó ṣe ń ṣẹlẹ̀ ń sìn ẹ jẹ́ kí wọ́n pe ìpàdé àgbààgbà kí wọ́n náà fẹ́ sẹ́tù ọ̀rọ̀ yìí káwọ ẹni tára ẹ̀ á balẹ̀ nínú ìpàdé. Mo ti sọ sílẹ̀ o, mo ti sọ ọ̀rọ̀ yìí sílẹ̀. Ẹ jẹ́ kó pe ìpàdé àlàáfíà nísìnyí pé òkè ẹ jẹ́ ká pe ìpàdé ká parí àwọ̀ ẹni tá a gbà àwọ̀ ẹni tí ò ní gbà. Ẹ̀yin ènìyàn mi, èní ni ọjọ́ kejì oṣù kejìlá ọdún 2025 ẹ lọ kọ déètì ní sílẹ̀. Wọ́n fẹ́ pe ìpàdé àlàáfíà kí kàlàáfíà kó jọba ní Yorùbá nation ní gbogbo ibi tí wàhálà ti lọ lọ́tún lọ́sì. Ẹ jẹ́ ká wá wo ẹni tí a gbà àwọ̀ ẹni tí ò ní gbà. Ẹ jẹ́ ká wá máa wò. Ó ti wà ńlẹ̀ ń sìn àti sọ sílẹ̀. Mo ti sọ sẹ́yìn wá àwọn obìnrin tó wà ní Yorùbá nation ló ń da Yorùbá nation rú. Enough is enough. Yes. A mọ̀ pé àwa ò lérò lẹ́yìn o ṣùgbọ́n àwọn méjì tó ń wò wá ẹnìkan tó ń wò wá èèyàn gidi nìyí o mo dẹ̀ mọ́ rírì yín. Bẹ́ẹ̀ ni mo sọ. Mo ẹ̀ṣẹ̀ ń bọ̀ níbi iṣẹ́ ni. Ẹ wo abọ́ tí mo fi jẹun nìyẹn bẹ́ẹ̀ yẹn. Mo ẹ̀ṣẹ̀ ń bọ̀ níbi iṣẹ́ ni. Àwa níṣẹ́ tá à ń ṣe. A depend lórí social media. Tó yẹ pé ibẹ̀ ni wọ́n máa pè kán send owó sí wọn. Ẹlòmíì á dá platform sílẹ̀ lórí YouTube wọ́n máa pè kán wọ́n fẹ́ kọ́ studio wọ́n fẹ́ ṣe gbá wọ́n fẹ́ ṣàwo. Owó tẹ́ ẹ ní lórí YouTube tẹ́ ẹ ní lórí Facebook ṣé kò tó yín ni láti fi ṣe gbogbo nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe fúnra yín. Ẹ wo mo fọlọ́run bá ṣe lẹ́rìí àwọn ọmọ mi bà laptop mi jẹ́. Laptop eléyìí laptop ìyàwó mi ni bó ṣe wà mi ò lè fi ṣe anything ó ti fọ́. Ibo ni kí wà kí gbé laptop mi gangan jáde tí mò ń lò. Màá wá máa pè ẹ jẹ́ kí lọ mú kí laptop wà nítòsí kí gbé laptop mi jáde kẹ́rì. Màá máa pa ọmọ Yorùbá nation ẹ dáwó fún mi o mo fẹ́ ra laptop bó jẹ́ 5 months mo tó tẹ owó jọ tí màá fi ra another laptop màá tẹ owó yẹn jọ màá ra another laptop. See, this is my laptop. Ìjọ Saturday ni mo wọ́n nu laptop kò wọ́n mọ̀ tó àwọn wọ́n máa fi ń play a game. Ẹ wo this is my laptop. Ẹ wo àwọn ọmọ ti bàjẹ́ àwọn ọmọ mi ti bàjẹ́ màá máa pè pé okay o just common laptop. Ẹni tó bá fẹ́ ṣe òwe alẹ́ ní tó bá fẹ́ ṣe Yorùbá nation tó bá fẹ́ ṣe Yorùbá nation pẹ̀lú tọkàn ẹ you will spend your money. Àmọ́ bá a ṣe ń dá owó fún ìrìn àjò tá a wà yìí kò síbi tó bá ti dá owó ìwọ̀nba bó jẹ́ 10,000 we make sure we contribute to it. Kì í ṣe kí ẹ máa pọ́nmọ Yorùbá o a fẹ́ ṣe gbá a fẹ́ ṣàwó o ẹ wá máa dá owó fún mi o ẹ wá máa dá what but òun ṣe 24 hours lẹ́fù wà lórí social media ẹ má parọ́ fọ́mọ Yorùbá. Àwọn tẹ́ ẹ ń rí tí wọ́n ń jáde tọ̀sán tòru yẹn they are making money. Tí wọ́n ń jáde tọ̀sán tòru lórí social media ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ẹ má mọ̀ ẹ lọ mọ̀. Tẹ́ ẹ rí wọn tó ń jáde lójoojúmọ́ live every day they are making bastard money. Ẹ fi owó tẹ́ ẹ rí ní Yorùbá nation ẹ fi ṣe nǹkan sínú Yorùbá nation yìí. Stop asking our people money. Ẹ stop ẹ ẹ̀yin tẹ́ ẹ ń send owó fún wọn stop sending money to them. That is it. Torí at the end of the day àwọn èèyàn máa bó wa pa à ń kówó jẹ before anything wọn náà ti kówó jẹ wọn ti ṣe kinní kan because ó ti sún àwọn ènìyàn gbogbo nǹkan tá à ń ṣe náà I've read a lot of comment àwọn èèyàn ní pé ó ti sún wọn àti fi Yorùbá nation sún wọn lóòótọ́ ni ẹ lọ máa bá wọn wí àwọn ẹ mọ àwọn tó ń dá wàhálà sílẹ̀ náà a ti ń fọhùn sìn ó ti wọ́n ń rí bákan lójú yín ìgbà tí wọ́n dá wàhálà ńlẹ̀ tí wọ́n máa bú àwọn èèyàn wọ́n máa porúkọ àwọn èèyàn wọ́n á fi ẹni tó wọ́n bá rántí orúkọ ẹ̀ wọ́n á fi platform tó wà wọ́n á fi pa ogun wọn pọ̀ ẹ lè lọ bá wọn wí ẹ lè lọ bá ọ̀dọ̀ wọn náà lẹ́ẹ̀ máa wà àwọn lẹ́ẹ̀ lọ máa wò ní gbogbo ìgbà àwọn lẹ́ẹ̀ lọ máa wò gbogbo ẹ̀yin tẹ́ ń kọ́mẹ̀tì tẹ́ wọ́n á ń ṣépè fún mi wàláhì tọ́dún yẹn á fi parẹ́ ẹ̀ ní fọwọ́ ń ṣe ìkọ́re bẹ́ẹ̀ ni mo sọ fún yín omi gbígbóná kì í pẹ́ lẹ́nu ọwọ́ kì í pẹ́ ní sàkéèké torí mi ò ṣe anybody mi ò ṣe anybody mi ì bá anybody fa wàhálà rí ẹ wá sórí platform ẹ wá máa ṣẹ́ èpè tí ẹ mọ̀ pé ẹ lè forí yín gbé ni kẹ́ ẹ máa ṣẹ́ tí bá ṣe bẹ́ẹ̀ wàláhì ẹ̀ ní rí gbẹ̀yìn ọdún yìí ẹ̀ tá ti wá sórí platform Kàlàmàgbò tá wá ṣẹ́ èpè fún mi àbí wọ́n rán ẹ wá from one way another wọ́n máa dá wàhálà lẹ̀ káàkiri apá wọn ká wọ́n bá wọn sọ̀rọ̀ tì ojoojúmọ́ ìjà kò sí ẹni tẹ́ ẹ̀ ní bá jà lórí ọ̀rọ̀ Yorùbá nation what's the meaning of that kí la ń jà fún kí la ń gbé tá à ń gbé aláfẹ́ gba nation ẹ wá sọ di fraka ẹ sọ di blogger ẹ máa bá ẹni mọ̀ tẹ́ bá bú eléyìí á dá yín padà ẹ bá bú eléyìí á dá padà àwọn èèyàn á lè wá máa wò yín ẹ̀yin viewers náà ibẹ̀ náà lẹ́ẹ̀ kọrí sí ẹ ti máa send sticker sí wọn ẹ̀yin lẹ́ ń dá ẹ̀ tó pọ̀ jù ńlẹ̀ ẹ wo irú eléyìí ẹnìkan tó ní mo lọ pè wọ́n pò ń pè mí èmi the only person tó pè mí mo pè yá yẹn mo bèrè lọ́wọ́ ẹ̀
ẹ̀yin ẹ pè mí ẹ dẹ̀ ṣàlàyé ọ̀rọ̀ ẹ béèrè question lọ́wọ́ mi mo dẹ̀ wọ́n ní mi tiẹ̀ jẹ́ kó ń sọ̀rọ̀ ìyá yẹn ní kì í ṣòun mo dẹ̀ believe lórí ìyá yẹn ó ní kì í ṣe òun ó ní òun kọ́ ẹnìkan tó pè mí nìyẹn the other person message ló send sí mi tí mo dẹ̀ reply wọ́n máa cause a problem here and there lọ́jọ́ kó ṣùgbọ́n I'm coming that is it ẹ wo wọn bá ṣókí tí mo mú wá yẹn mi ò ń ṣe ní wàhálà o the last time tí màá dẹ̀ wá sọ̀rọ̀ lórí nǹkan bẹ́lẹ̀ lélẹ̀ I'm not a violent person at all tòtẹ́ni tó bá tọ̀rù wa ó máa rí ṣonṣo bó ṣe rí nìyẹn go and sit down there lọ́jọ́ kó síbẹ̀ yẹn sorry ó yá kàn ó mà sí your mate ọmọ yìí ń dà mí láàmú jọ so ẹ̀yin èèyàn wa ànílẹ̀ jù báyìí lọ mo kí gbogbo wa èmi ọmọ yín náà ni Àkàlàmàgbò TV show thank you.